ṣe lóògùn àwa náà stock ẹ̀ bàbá ṣé G-Wagon ẹ̀kọ́ yìí tẹ́lẹ̀ bí gbàtẹ́ lórí alámọ̀là kódà òjò. orí pọ́ọ̀dì àná orí pé latest ṣé o mọ price G-Wagon yẹn ṣé o mọ price G-Wagon yẹn G-Wagon kẹta kọ́ nìyẹn lọ́dún yìí ìkẹta nìyẹn lọ́dún yìí o notice tí n bá jókòó sínú ẹ̀ o kì í rí àwọn náà kọ́lọ́kọ́lọ́ yẹn. ẹ̀yin tèmi arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin ó ti sọ̀rọ̀ sí arábìnrin tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó àti Esabod ó sọ̀rọ̀ sí wọn ó fi G-Wagon rẹ̀ ó fi mọ́ọ̀kì wọn ò nídìí pé wọ́n ya picture Lizzy Anjorin nínú G-Wagon rẹ̀. arábìnrin náà tí a mọ̀ sí Lizzy Anjorin ó sọ wípé G-Wagon ẹlẹ́kẹta nìyí tí òun ti rà nínú ọdún yìí. ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu ẹni tó nọ̀rọ̀. ó gbádùn picture G-Wagon yẹn èdè rán kìtìkìtì kátà ó gbádùn ẹ mọ́sọ̀. Thanks for taking the picture because tí o bá sí wọ́n sìn àwọn èèyàn onímọ̀ pàṣẹ ìjà tí àròbá G-Wagon má bínú mò ń gbọ́. ṣé G-Wagon kan Mercedes tẹ̀ ló kọ yìí. èwo ò ṣe wá ní táìmù yẹn àwọn tó ya fọ́tò yìí ò ṣe ní kán wá ní táìmù yẹn má jẹ́ kí Esabod tí ó lè wá Nàìjíríà mọ́ fẹ̀mí ẹ̀wé wù o Esabod ó ráwọn oníkẹsẹ́ lẹ́nu tó wà nínú mọ́tò yìí ó rí pé gòdògòdò ni wọ́n gbọ́ ń pa wọ́n ti yọ kíní ni wọ́n ṣe Yorùbá wọ́n ṣe Ìgbò àwọn Haúsá tí ò gbọ́ wọn gbọ́ kọ́ wọn gbọ́ gò tó bá ń gbọ́ kéyì zéyìn chikutu mọ́bùrọ̀ ubanki tó bá ń gbọ́ kéyì wo ẹ̀rẹ́ ló dẹ̀ wà lọ́wọ́ wọn atamátàsí àwọn ilé yọrọ àwọn tó ń tẹ̀lé ni àwọn special squad ni àwọn tó ti jagun Boko Haram dáadáa àwọn tó ń tẹ̀lé mi àwọn special squad ló ń tẹ̀lé mi ó ti yẹ na dey mouth go kpai dem ẹ máa gbọ́. ṣẹ́tìrì àtìrí. ṣùgbọ́n láìpẹ́ tó wà láti mímọ̀ kó wọ́n ń ṣó ẹ o. òṣè ní mọ̀pọ̀ ṣọ́ mi ṣe níṣẹ́ mi yàtọ̀ sí Lizzy Anjorin níṣẹ́ mi yàtọ̀ sí Lizzy Anjorin èmi lèmi láwọn businesses orí bí business mi ṣe ń gbòòrò orí pé inú shopping mall mi ni mo ti ní branches káàkiri láti inú shopping mall mi mo bẹ̀ sí ní branches mo mọ̀ wípé tábàríru Lizzy age Lizzy tábàrí 50 àbí 100 nílẹ̀ Yorùbá Ìgbò ní ráyè wọlé sí wa láàrin rárá orí pálá ìní tìjú ní Ìyábọ̀ Òjó ńgbà táwa ń ọ́zù Ìyábọ̀ Òjó ń borí burúkú kiri ó mú gogoro kiri ó ń dé wíìgì ó ń ṣe ó ń tó what is ó ń tó ṣé bá a sọ pé ó ń waste away kí bá a sọ fún Ìyábọ̀ Òjó pé ó ń borí burúkú kiri ni orí pé lẹ́nu táìmù tí Ìyábọ̀ Òjó lọ waste dànù làwa ti lọ Port Harcourt àti wà l'Àbújá àti wà n'Ìbàdàn ìtumọ̀ ẹ̀ ni wípé time is money money is time ẹni orí ọ̀fẹ́ tó bá rí tètè máa mú lò kò yẹ nǹkan tí mi sọ you don't understand ó rí pé ìgbà tó ń bọ̀ wọn ò bí ìyáláyé ẹ̀dá àyàpamọ́ ló ń ṣe how much is Ìyábọ̀ Òjó week àyàpamọ́ ní Ìyábọ̀ Òjó ń ṣe ó rí pé lẹ́nu ìgbà tí Ìyábọ̀ Òjó bẹ̀rẹ̀ sí ní borí burúkú kiri tó bẹ̀rẹ̀ sí ní bóṣì kiri láàárín táìmù yẹn làwa ti ṣí store káàkiri Nàìjíríà and we are going to Enugu. We are going to Enugu. We are going to more states. You don't understand? So, ṣé ìtorí àwọn nǹkan tó ṣe sọ pé ikú ti kan Ìyábọ̀ nìyẹn àtàwọn ọmọ ẹ̀ nínú ọdún yìí láì ṣe ni. Nǹkan tó ṣe sọ pé ikú ti kan Ọlábánjí àtọmọ ẹ̀ nìyẹn nínú ọdún yìí tó ṣe sọ pé ikú ti kan gbogbo àwọn tó ń kú lówó fún nínú ọdún yìí tọmọtọmọ. Tó ṣe sọ pé ikú ti kan Tina nìyẹn nínú ọdún yìí tọmọtọmọ. Mo ń gbọ́jà rẹ̀. ẹ máa ń retí fídíò ní December. Lizzy Madam Piracy tó o bá pirate wọn ó tẹ̀ ti kú ná bí December tó dé. Ìyábọ̀ gan àti ṣòfò ẹ̀mí àti ṣòfò ọmọ àti gbé Rakim sin àti gbé Priscilla sin àti gbé Festus sin kí December tó dé ìwọ̀gbọ́n